ẹ̀yin èèyàn wa ṣàlàáfíà lẹ́wà. Wọ́n ní tá a bá ríra ẹni tó bá tójọ́ méjì ẹkú àti làákìra ẹni. Bó o ní ẹ̀ka alẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ̀ka alẹ́ nílùú London, ẹ̀ka àsán lórílẹ̀‐èdè Amẹ́ríkà ń bi tá a wà yìí o. Gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi lásìkò yìí, déédéé àsìkò tí ìbá àbá yín, ẹ ǹlẹ́, mo kí yín tẹ̀sọ́ mo kí yín tológun. Àkàgbádùn lítírésọ̀ èdè Yorùbá látẹnu olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè. Òun náà ló tún jáde sórí afẹ́fẹ́ báyìí o. Bá a ti ń ṣe é náà lẹ̀ ń wò wá live and direct bí àṣà àwọn olóyìnbó. Ṣé ẹ bínú ó sapá kan jà mọ́? A lè pàdé níbi ọ̀sẹ̀ tó kọjá kọ́lọ́run ọba ó kúkú ṣàánú wa ni. Àwọn àgbà bọ̀ wọ́n ní bí àdúrà aládùúrà bá gbà tán apá aládùúrà kì í ka mọ́. Àsìkò ọ̀hún kan ò tó mi lò àsìkò ọ̀hún ò tó mi lò. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé ẹni táyé òjì ó sinmi ó sàn ju ẹni tí ayé gbàgbé ẹ̀ lọ. Mo mọ̀ lóore o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí lọ́sẹ̀ tó kọjá. Ọ̀mọ̀wé kí ló dé? Ó tójọ́ méjì tá a ti rí yín lórí afẹ́fẹ́, kò sí nǹkan kan, ayọ̀ àti ìdùnnú ni, àti pé ọwọ́ mi kún. Ṣùgbọ́n bí ọwọ́ ti wá wulẹ̀ kó kún tó, ààyè ò ní há gádígádí kẹ́dí ẹ̀ ó mọ̀ ráyè débi àbá ẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá, ẹ bá ń wí fálára, ẹ sọ fájèrò, ẹ wí fún ọwárangún àga wípé olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè àtún ti bọ́ sórí afẹ́fẹ́ o. Àkàgbádùn lítírésọ̀ èdè Yorùbá òun náà sì ni là ń pẹ̀kẹ́ lù. Ẹ ṣeun, àní súra wa. Àwọn èèyàn ti wà lójú òpó o. Wọ́n mọ̀ lù yín lọ́gọ̀ ẹnu bí n bá sì ti ń rí yín bẹ̀rùn. Kò sí wàhálà. Ọmọbùkọ́lá Adéọ̀sùn, ẹ ṣeun o. Bàbá Kọ́lá jọ rèé o láti orílẹ̀-èdè Nàìjíríà. Bá a ti ń ṣe é làwọn náà ń wò wá. Ẹ ṣeun o, ẹ wà ń bẹ̀. Gbogbo àwọn èèyàn mi ń kọ́ o. Ẹ kú ìdílé mú, ẹ kú ìsinmi o. Bàbá Sunday Kọ́lájọ láti Abundant Life Baptist Church, ilé ìjọsìn tèmi náà nà kó tó di pé àtàtàpòrò bọ́ sílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ kú ìdòdìmú o. Lágbára lọ́wọ́ Elédùmarè àní dààmú. Tó ẹ mọ̀ pé abala méjì òun ni ètò yìí pín sí. Abala àkọ́kọ́ la ti ń gbara wa nímọ̀ràn. Abala ẹlẹ́ẹ̀kejì òun náà ni a ti ń ka lítírésọ̀ Yorùbá. A ti parí ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀. Igbó Olódùmarè apá kejì ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀. Òun náà ni a ti pẹ̀kẹ́lù dáńkà. Ẹ jẹ́ á tẹ̀síwájú lábala àkọ́kọ́. Tó kí ni ọ̀rọ̀ tá a fi gbara wa nímọ̀ràn, tá a fi gbara wa níyànjú? Àwọn àgbà bọ̀ wọ́n ní tẹ̀tẹ̀ òpópó abóńdè lọ́rùn, oníkálukú àbìtì ẹ̀ lára. Tẹ̀tẹ̀ òpópó abóńdè lọ́rùn, oníkálukú àbìtì ẹ̀ lára. Ọ̀rọ̀ yìí nítumọ̀ púpọ̀ jù. Tá a bá sọ pé tẹ̀tẹ̀ òpópó abóńdè lọ́rùn, oníkálukú àbìtì ẹ̀ lára. Ẹ mọ́ gbàgbé o pé ìkànnì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ ti ń wò mí. Ẹ ń wò mí ní YouTube, ẹ ń wò mí ní Facebook, ẹ sì ń wò mí ní TikTok. Ìkànnì eléyìí tẹ́ ẹ fi ń wò mí ní YouTube ó ní @Kọ́lá, àbí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ni ẹ̀yin olóòtú mi, @Kọ́lá Ládòkè, @Kọ́lá Ládòkè, àbí ní ti TikTok @Akọ́láwọlé. Òun lẹ́ẹ̀ fi máa wò mí. Ẹ dákun ẹ bá ń fọn rere rẹ̀ fún gbogbo ayé. Gbogbo àwọn ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ ti lè rí mi wò nù. Ẹ jẹ́ á padà sórí èyí tá à ń bá bọ̀. Tẹ̀tẹ̀ òpópó abóńdè lọ́rùn, oníkálukú àbìtì ẹ̀ lára. Ridwan Oyèlákin JP tuntun, mo gbúrò rẹ o. Ó ní àlùbáríkà, àbúrò mi dáadáa. Ó kú àṣeyọrí o. Ó kú àṣeyọrí. Ó máa lọ sókè ní lágbára lọ́wọ́ Elédùmarè. Mo rí inú mi dùn. Ó máa tẹ̀síwájú ni. Ẹ bá mi fọn kó kárí ilé kó kárí oko. Tẹ̀tẹ̀ òpópó abóńdè lọ́rùn, oníkálukú àbìtì ẹ̀ lára.
tá a bá ní tẹ̀tẹ̀ òpòpó abóńdè lọ́rùn oníkálukú àbítí ẹ lára kí ni Yorùbá ní lọ́kàn tí wọ́n fi sọ bẹ́ẹ̀? Ẹgbẹ́tádé Yínká ọmọ mi alálùbáríkà ó ṣoríire. Ta ni mo tún wò ń bẹ̀ yìí? Èèyàn mi ọmọ bàbá mi Ọlátúndé Láwùyí Ògúnníran bó o ní o. Ẹ kú àdódimú lórílẹ̀‐èdè Nàìjíríà. Tẹ̀tẹ̀ òpòpó abóńdè lọ́rùn oníkálukú àbítí ẹ lára. Tí àwọn Yorùbá bá sọ bẹ́ẹ̀ kí ni tí wọ́n ní lọ́kàn? Tí wọ́n bá ní tẹ̀tẹ̀ òpòpó abóńdè lọ́rùn oníkálukú àbítí ẹ lára, ṣe mọ́tẹ̀yìn gbogbo wa la ní tiwa lára. Gbogbo ẹ̀yin sọbọ lọ́yọ̀ké tó jẹ́ wípé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó mú yín lẹ́wù. Bẹ́ẹ̀ bá ti rí tẹ́nìkan ń bọ̀ tàbí ẹ fẹ́ tẹ́ pẹpẹ àbòsí tàbí ẹ fẹ́ tẹ́ pẹpẹ àti sọ̀rọ̀ ọlọ́rọ̀ àbọ̀ rárá alẹ́ ẹni ó tiẹ̀ ti pọ́n mọ́ jù ó tiẹ̀ ti lé mọ́ jù. Ọ̀rọ̀ àbùkù onítọ̀hún lẹ́tẹ̀ pẹpẹ rẹ̀ tẹ́ máa sọ bẹ́ẹ̀ tí yín burú ju tonítọ̀hún lọ. Ẹ̀yin náà ní tiyín, kò sẹ́ni tí ò ní tiẹ̀ o. Èèyàn ò lè mọ̀ ọ́n rìn kórí ó mọ́ mì, ẹ má jẹ́ àparọ́ tanra wa jẹ. Kò sí bí èèyàn ṣe lè dáa tó láyé kó mọ̀ ní àléébù kan níbìkan tí ó kù sí. Ọlọ́run ọba ló máa mọ̀ ṣètò rẹ̀ bẹ́ẹ̀. Èèyàn ò pé tán, èèyàn ò dáa tán. Bẹ́ẹ̀ yẹn bá dáa tán olúwa ẹ ti di màlẹ́kà nù. Àwọn màlẹ́kà náà tiẹ̀ wọ́n ní tiwọn lá. Kò sí ẹ̀dá kan tí Ọlọ́run dá sórí èrùpẹ̀ tí ò ní tiẹ̀, tí ò níbi tí èèyàn kù sí. Kí ló wáá dé o tó jẹ́ wípé ẹ̀yin sọbọ lọ́yọ̀ké, ẹ̀yin èèyàn tó jẹ́ wípé ẹkúndùn kẹ́ ẹ máa ṣèbàjẹ́ èèyàn, ẹkúndùn kẹ́ ẹ máa sọ̀rọ̀ èèyàn láì dáa. Àbẹ́ẹ̀ rárá alẹ́ ẹ̀ ará alẹ́ ẹ̀ ó tún ti dé, ará alẹ́ ẹ̀ ó tún ti yọ, ó tiẹ̀ pọ́n mọ́ pọ̀, tiẹ̀ ti lágbára jù. Èyí sọ́gbà MB ó ti ya. Tẹ̀tẹ̀ òpòpó abóńdè lọ́rùn oníkálukú àbítí ẹ lára. JP1 JP2 JP Uncountable Olúṣẹ́gun Awódélé ńlẹ́ o, ẹ kú òdòdimú gbogbo ọ̀nà ńkọ́ o. Àní dààmú ẹ̀pin kó kárí ilé kó kárí oko. Bí mo ti ń ṣètò òní gbogbo ayé ń wò mí. Àkàgbádùn lítírésọ̀ Yorùbá látẹnu ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè. Ṣẹ́gun Awódélé ọ̀gá pátápátá ní Ọ̀nà FM nu àní dààmú ẹ kú òdòdimú. Bí mo ti ń sọ bọ̀, tẹ̀tẹ̀ òpòpó abóńdè lọ́rùn. Bóyá lẹ mọ̀ pé ilé ayé yìí kò dọ́gba o. Bẹ́ẹ̀ sì ni kò kárí. Bí Ọlọ́run ti ṣètò rẹ̀ nu. Ìhà tó bá kọ sí kálukú, òun ni kálukú ò mọ̀ báyìí. Ibi tí kálukú bá gbámú, òun náà ni ó dì mú nínú ayé. Kí nìdí tí mo ṣe wá ń sọ bẹ́ẹ̀? Ẹ sọ̀rọ̀ ọlọ́rọ̀ mọ́ níwọ̀n tàbí kẹ́ ẹ ti ẹ̀sìn mi dọ̀. Lórí à ń sọ̀rọ̀ ọlọ́rọ̀, ẹ gbégèlè mọ́ níwọ̀n tàbí kẹ́ ẹ ti ẹ̀sìn mi dọ̀. Lórí à ń gbégèlè, kí kálukú ó dó lórí ọwọ́ rẹ̀. Kò sẹ́ni tí ò lálébù rẹ̀ o. Nígbà tó ń parí ọ̀rọ̀ àbòsí ẹni ẹlẹ́ni, òun la yóò bẹ̀rẹ̀ tiẹ̀ náà o. Gẹ́gẹ́ bí òwe Yorùbá, wọ́n ní wọ abanijẹ́ ènìyàn tó ń bá àyàn jẹ́ kiri. Ǹjọ́ tó o bá ti dẹ́kun àti banijẹ́ náà ni wọ́n bẹ̀rẹ̀ ìbàjẹ́ tiẹ̀. Tẹ̀tẹ̀ òpòpó abóńdè lọ́rùn oníkálukú àbítí ẹ lára. Ó tán lẹ́nu, ó kù níkù ní abala tá a ti ń gbara wa nímọ̀ràn bí èèyàn ṣe ń rìn nínú ayé tí a kì í fi jìn sọ́fìn. Ẹ jẹ́ á lọ sí abala kejì. Eléyìí tá a ti ń ka lítírésọ̀ Yorùbá. Ẹ wò ó, ìwé tá ń kàrí ṣe rí, ẹ rí abẹ́ẹ̀ rí Igbó Olódùmarè, apá kejì ògbójú ọdẹ nínú Igbó Olódùmarè ni. Ṣé ẹ rántí ibi tá a ti dánu dúró lọ́sẹ̀ tó kọjá lọ́hùn? Mo ń sọ fún yín nípa ọ̀gbẹ́ni kan eléyìí tó nílé ayé sú òun jáde kúrò nílé, òun fẹ́ lọ síbì kan tó pa rọ́rọ́ kó wọn lọ ronú. Àsìkò ronú wà, àsìkò jíjẹ wà, àsìkò mímu wà, àsìkò lílá wà. Bí Ọlọ́run ti ṣe ẹ̀dá gbogbo rẹ̀ wọnú ara wọn nù. Ó ló ń kúrò nínú ilé, òun wá lọ sórí òkè àpáta kan. Òun tiẹ̀ fẹ́ lọ jókòó kí òun tiẹ̀ lọ dá ronú àsìkò ronú. Nígbà tó débẹ̀, ó ṣe alábàápàdé ọ̀gbẹ́ni kan níbẹ̀. Ó lóun ò mọ̀ bí ọ̀gbẹ́ni yìí wà ńbẹ̀. Ká lóun mọ̀ pé ó wà níbẹ̀ ni
òun ò bá mọ̀ ti lọ síbẹ̀, òun ò bá lọ síbi tẹ́nikẹ́ni ò sí, torí pé òun fẹ́ tiẹ̀ jókòó kó tiẹ̀ ní àsìkò tóun ó fi ronú. Ṣùgbọ́n ńgbà tó débẹ̀, ó rí ọ̀gbẹ́ni ọ̀hún tó rọra pẹlẹngọ síbì kan. Eléyìí ò fún láǹfààní láti jẹ́ kí ó lè ronú bó ṣe fẹ́ ronú. Abala àkọ́kọ́ tá a pẹ̀kẹ́lù tá a bẹ̀rẹ̀ sí ní kà nínú ìwé Igbó Olódùmarè, eléyìí tí olóògbé D.O. Fágúnwà tí wọ́n kọ ònù. Ẹ jẹ́ á tẹ̀síwájú níbi tá a ti dánu dúró. Eyùn lọ́sẹ̀ tó kọjá lọ, ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ sẹ́yìn díẹ̀. A wàá jó gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn, yóò mọ̀ tẹ̀síwájú. Ṣùgbọ́n bí mo ṣe fẹ́, bí mo kọ̀, ọkùnrin náà yọ sí mi. Dandan ni, inú bí mi gidigidi. Mo fa ojú ro bí ẹni tí ebi ń pa. Mo pòṣé bí ẹni tí ìyà ń jẹ. Mo di ẹnu dúdúdú bí ọmọ ọ̀dọ̀ tí ó fọ́ àwo oúnjẹ tí kò lè sọ fúnni, tí ó rìn káàkiri ẹ̀gbẹ́ ògiri, tí inú ọmọ náà sì dàrú bí ìgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ẹmu inú ságo. Ibi tá a ti dánu dúró lọ́sẹ̀ tó kọjá nù. Ẹ jẹ́ á tẹ̀síwájú láti bẹ̀ fún tòní. Nígbà tí ọkùnrin náà kí mi, èmi náà rọra dá lóhùn. Ó jàre, nítorí kíni kọ́, nítorí kí ọ̀ràn mi má bàa dàbí àṣejù, kí wọ́n má bàa sọ olúwa rẹ̀ lórúkọ, wọ́n á sì máa wí pé olúwa rẹ̀ kì í ṣe ọmọlúàbí. Eléyìí náà ló jẹ́ kí n ṣojú ayé ní tèmi. Nítorí kíkí tí mo kí kò tí ọkàn mi jáde o. Lẹ́yìn tí mo kí tán, mo bẹ̀rẹ̀ sí hùwà bí ẹni pé kí ó bínú kí ó máa lọ. Mo dákẹ́, n kò sọ̀rọ̀. Ó sọ̀rọ̀, n kò rẹ́rìn-ín. Mo dìde níbi tí ó lé góńgó sí. Mo sì ré lọ sí ìsàlẹ̀ àpáta. Bẹ́ẹ̀ ni n kò tilẹ̀ wí fún kí n tó dìde. N kò tọrọ gáfárà lọ́wọ́ rẹ̀ bí ó ti yẹ kí n ṣe. Nígbà tí mo sì tún padà dé, mo bá a níbi tí mo fi sí. Mo sì tún rọra jókòó ní tèmi, láì jẹ́ pé mo kí, láì jẹ́ pé mo fọhùn sí, láì jẹ́ pé mo tilẹ̀ wò ó lójú rárá. Mò ń kọrin, mò ń súfèé. N kò wí pé kí ó jókòó. Ṣùgbọ́n èyí tí ó tilẹ̀ wá dùn mí ni wípé ṣe ni mo rí ọkùnrin náà tí ó fi ìdílé àpáta tí ó tún fara mọ́ mi tímọ́ bí ìgbà tí ọmọdé fi ara mọ́ abiyamọ. Mo ní kí ni tí ó wá báyìí? Kí nǹkan parí náà wà yìí? Ìjàngbọ̀n lé mi kúrò nínú ilé. Mo tún jáde síta. Mo bá ìjàngbọ̀n pàdé lórí àpáta. Mo mú òkèlè kọjá ibi tí ẹnu mi gbà. Mo fi omi tútù ro èlùbọ́. Mo fi àkàrà jẹ ìrẹsì. Mo gbé gààrí fún òyìnbó wà mu. Ibi tí mo ti ń ronú báyìí ni ọkùnrin náà sì ti kígbe láìròtẹ́lẹ̀. Ohùn rẹ̀ sì dàbí ìgbà tí jàgídíjàgan ìránṣẹ́ bá ń da nǹkan lulẹ̀ láti ibi gíga. Ẹ̀rù bà mí bí ìyàwó ẹni tí ó lọ sí ojú ogun. Mo wárìrì bí ìgbà tí alùpùpù tí ó bàjẹ́ bá gun orí òkè, nítorí igbe ọkùnrin náà lágbára bíi ti kìnìún tí ó rinlẹ̀ dòdò nínú aginjù. Tí ó tún rinlẹ̀ dòdò bíi ti àjànàkú. Ó gba igbó kan bí ìgbà tí rélùwéè bá súnmọ́ etí ìlú tí ó fọn fèrè kíkan. Àkókò yìí ni mo tó wá wo ọ̀gbẹ́ni náà dáradára. Ìyàlẹ́nu ló sì jẹ́ nígbà tí mo rí pé ọ̀rẹ́ mi ayé àtijọ́ ni. Ọkùnrin mẹ́ta, àkàrà oògùn.
abolóúnjẹkú, ẹni tí ó ti bá àgbákòjà nínú igbó irúnmọlẹ̀, ẹni tí ó rin ìrìn àjò tí òkè láńgòdó bọ̀, ẹni tí ó wá sí ilé mi ní ìjọ́sí tí ìròyìn ńlá gba gbogbo orílẹ̀-èdè ayé kankankan. Ó ń wò mí, ó bú sẹ́rìn, èmi náà sì wò ó, ẹ̀rín ti ẹnu mi jáde. Amúra a kí ara wa. Ọkùnrin náà a kí ara wa, kò dìgbà a kí ara wa, kò sì dàgbà ju ti àtijọ́ lọ lójú mi, ṣùgbọ́n ìbọn ọkùnrin náà túbọ̀ dúdú ó sì dàbí aṣọ kíjìpá àgbàlagbà obìnrin tí wọ́n ti rà kí ìyá mi ó tó wọlé ọkọ, tí wọ́n sì ti pa ní aró ní oríṣiríṣi ìgbà, tí kíjìpá eléyìí ọ̀nà dúdú kẹ́lẹ́kẹ́lẹ́. Bẹ́ẹ̀ ni fìlà àkàrà oògùn máa ń wú mi lórí nígbà tí ó bá dé. Ìgbà tí ó bá kó ìsáná àti ewé tábà sí inú rẹ̀ tán, tí ó bá sì tẹ fìlà rẹ̀ sí ìpàkọ́, eléyìí ni á dàbí èso orí igi. Ìgbà tí ó bá kọjá nígbà mìíràn, tí ó bá tẹ fìlà rẹ̀ síwájú gọ́ngọ́, eléyìí ni á dàbí ọ̀pá ìtìlẹ̀. Bẹ́ẹ̀ ni bí ó bá ń ṣe fáàrí ní ìgbà mìíràn, tí ó tẹ fìlà rẹ̀ yìí sí ẹ̀bá etí, eléyìí ni á dàbí akèrèǹgbè orí ọ̀pẹ. Mo dáhùn, mo sì wí pé àkàrà oògùn. Òun náà fèsì, ó ní èmi náà nù. Mo sì tún pè é lẹ́ẹ̀kejì, mo ní àkàrà oògùn. Òun náà sì tún fèsì wípé bẹ́ẹ̀ náà ni, máa bá ọ̀rọ̀ rẹ lọ. Mo tún pè é lẹ́ẹ̀kẹta pẹ̀lú wípé àkàrà oògùn. Òun náà bú sẹ́rìn, ó sì fi ọwọ́ sọ àyà. Ó wípé tìgbéraga, ó ní àkàrà oògùn ni orúkọ mi, orúkọ ńlá ni mò ń jẹ́, oríkì tí ó rọ̀ mí lọ́rùn ni mo gbà, ìrìn ẹsẹ̀ tí ó yé mi ni mò ń rìn kiri. Èmi ni ọ̀rẹ́ rẹ àtijọ́, bẹ́ẹ̀ ni agbára mi kò dínkù. Egungun ń bẹ ní ara ọkùnrin yìí, ó kí ọwọ́ rẹ̀ bàpò. Bóyá ọ̀rẹ́ mi yìí, ó ní kí ọwọ́ rẹ bọ àpò rẹ, bóyá ohun ìkọ̀wé kan lè wà níbẹ̀. Gọ̀ǹgọ̀ sọ lónìí, mo ní iṣẹ́ láti rán ọ sí àwọn ọmọ aráyé, nítorí ọ̀rọ̀ pàtàkì ń bẹ ní agbárí mi, bẹ́ẹ̀ ni ìmọ̀ràn tí ó níláárí ń bẹ ní àtàrí mi. Nítorí náà, mo fi orúkọ àwọn ènìyàn dúdú bẹ̀ ọ́, jọ̀wọ́ dọ̀bálẹ̀ lórí àpáta, kí a fi àpáta ṣe tábìlì wa, kí èmi dúró gẹ́gẹ́ bí alága, kí ìwọ dúró gẹ́gẹ́ bí akọ̀wé, kí ewéko igbó sì dúró gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ fún wa. Nígbà tí ó wí eléyìí, inú mi dùn bí inú ẹni tí wọ́n pè lẹ́jọ́ ẹ̀wọ̀n, ṣùgbọ́n tí adájọ́ dá a láre, nítorí mo rí ohun tí mò ń wá. Mo ṣe alábàápàdé ohun tí ó wù mí. Olódùmarè fi bọ́tà sí búrẹ́dì fún mi. Mo kí ọwọ́ bọ àpò mi nítòótọ́, mo sì rí ohun ìkọ̀wé kìtìkìtì. Mo bá dọ̀bálẹ̀, mo bẹ̀rẹ̀ sí bá iṣẹ́ ọwọ́ lọ. Ẹ jẹ́ á dúró níbí fún ti òní. Bí mo ti ń ṣètò náà lẹ́ ń wò mí. Ẹ bá mi fọ́n kó kárí ilé, kó kárí oko. Ẹ mọ̀ pé ènìyàn lásọ mi. Ẹ̀yin sì ni abàtẹ́rọ̀gọ̀dì tẹ́ ẹ dọ́kọ tèmi dúró de ọlọ́ṣinṣin. Gbogbo ibi tẹ́ ẹ ti ń wò mí káàkiri àgbáyé, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ ǹlẹ́ o. Akíníyì Sunday Timothy, bó o ní o, sálàáfíà ní o, ẹ ǹlẹ́ o. Gbogbo ilé ń kọ́, ọ̀dẹ̀ ọ̀dùn bí o. Ẹ̀fọn kó kárí ilé, kó kárí oko. Àní súra wa,
gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí lọ́sẹ̀ tó kọjá káàkiri gbogbo ibi tẹ́ ẹ pè mí n ò lè dárúkọ yín tán kí n má bàa lólódì láàrin yín. Mo ṣámọ̀ wípé gbogbo wa la jọ ń ṣe ìgbélárugẹ èdè Yorùbá. Ojú ò ní tì yín, kò ní tì mí, kò ní ti gbogbo wa lágbára lọ́wọ́ Elédùmarè. N tí ó jẹ́ ayọ̀ ọkàn mi jùlọ ní kẹ́ ẹ bá mi fọ́n kó kárí ilé kó kárí oko kí àwọn èèyàn ó lè mọ̀ wípé láyé èdè Yorùbá ò ní parun. Àwa ò ní gbà o níran tiwa tá a wà yìí. Àwa ó gbìyànjú gbogbo ìgbésẹ̀ láà sì gbé lágbára lọ́wọ́ Elédùmarè kò ní parun. JP1 JP2 Awódélé Olúṣeun ọ̀rẹ́ mi dúró gbagbagba pẹ̀lú mi ní àjọ bẹ̀rẹ̀ ni àjọ parí ẹ̀ náà ní lágbára Ọlọ́run. Òkú ìdòdìmú kò ní sú ọ kò ní rì ọ. Ẹ jẹ́ á dúró ní àhín fún ti òní lágbára lọ́wọ́ Elédùmarè títí ọjọ́ mẹ́jọ tá a tún jọ pàdé. Bóyá ẹ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ bá mi sọ tó bá jẹ́ lẹ́yìn orílẹ̀-èdè Amẹ́ríkà lẹ ti fẹ́ pè mí gẹ́gẹ́ bí ìṣe ẹ̀yin olólùfẹ́ mi, nọ́mbà tẹ́ pè sí +1 202 380 8501 ńlẹ́ fi pè. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lórílẹ̀-èdè Amẹ́ríkà ń bí 202 380 8501. Ẹ lè tún ètò yìí wò ní YouTube @Kọ́lá Ládòkè lẹ́ẹ̀lọ tàbí TikTok @Akọ́láwọlé náà lẹ́ẹ̀lọ. Gbogbo tá a ti ṣe sẹ́yìn pátá gbogbo ẹ̀ lẹ́ẹ̀rí ń bẹ̀. Ẹ bá ń sọ fáráyé ẹ fọ́n kiri kí gbogbo àwọn èèyàn máa wò wìtìwìtì títí ìgbà míì tá a tún láǹfààní láti pàdé. Èmi ò ní sú yín, ẹ̀yin ò ní sú mi. Ẹ ní gbọ́ bí ń pa mí o, èmi náà ò ní gbọ́ bí ń pa yín. Ire o.